ọ̀dà tá a bá wo Ayélálà yìí ṣé èèyàn dúdú nìkan ló lè mú ṣó lè mú èyìnbó náà. tó bá ti jẹ́ ènìyàn tó ní omi lára tó ní ẹ̀jẹ̀ lára Ayélálà ṣiṣẹ́ fún. àmọ́ ọ̀dà ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan mo fẹ́ kí gbogbo àwọn èèyàn máa gbọ́ ṣé rọ́ ni àbí tòótọ́ ẹni ẹ̀yin tí ẹ jẹ́ olóòtú ẹ̀ gan ẹni kọ̀dà yín mọ̀ ń gbà mí. Ayélálà ọ̀mẹ́ni tó ní bíi ti báwo béèyàn bá ti sí wàhálà dé nìyẹn. bíi bó lè ń ṣe sí ẹ̀yin tẹ́ ní nǹkan yín. nǹkan tí ò yẹ kó jẹ tó bá jẹ́ nìdí ẹ̀ ó di wàhálà sílẹ̀. kí làwọn nǹkan tí wọ́n ń jẹ́ ìdí Ayélálà. Ayélálà bá ní kó gba 50 naira tó bá gba 100 naira ó ti sí nìyẹn. iṣẹ́ mi wà tá bá gbowó àwa la gbà workmanship wa ni àwa la gbowó àwa la ná but o gbúdọ̀ involve orúkọ Ayélálà sí o gbúdọ̀ involve ẹ̀ sí. wọ́n gbọ́dọ̀ fi orúkọ Ayélálà kún un. ok Ayélálà yàtọ̀ sí Èṣù. ó yàtọ̀. ó yàtọ̀ sí Ògún. bẹ́ẹ̀ni. ó yàtọ̀ sí Ṣàngó. bẹ́ẹ̀ni. ó yàtọ̀ sí gbogbo àwọn nǹkan. ó yàtọ̀. ó yàtọ̀. ok now òrìṣà tẹ́ pè lórìṣà Ayélálà òrìṣà ńlá kan ni. bẹ́ẹ̀ni. ọ̀dà tá bá wá wo òrìṣà Ayélálà tá bá wá wo òrìṣà Ayélálà látòkè tá bá wá wo òrìṣà Ayélálà látòkè tá bá wò látòkè délẹ̀. Ayélálà. inú mi dùn ní gbogbo ilẹ̀ kálẹ̀ wọ́n fẹ́ẹ̀ mọ̀ sí babaláwo tí ò l'Ayélálà ní kí ló dé. ìdí ni pé ìmọ̀lẹ̀ tó wà active ni. ok àwọn babaláwo tó kù wọ́n gbọ́ ìròyìn tọ̀dọ̀ mi pé Ayélálà pa lágbájá o Ayélálà ti dá lágbájá ní o àṣébà Ayélálà ti tú o àwọn náà ń wá mèsì láti gbà kí business tàwọn náà lè boom. tó bá jẹ́ ìmọ̀lẹ̀ tó dense ni àwọn èèyàn ò ní máa gbà bọ̀ pé active ẹ̀ yẹn pé ó wà ókè yìí kó ń ṣiṣẹ́ yẹn làwọn babaláwo ṣe ń gbà. ókè làwọn babaláwo ṣe ń gbà. bẹ́ẹ̀ni. ókè inú Ayélálà ẹ má bínú òrìṣà mi ò tó gbèjà o mi ò dẹ̀ tó bí o torí mo mọ̀ pé òrìṣà lágbára nínú Ayélálà àti Èṣù èwo ló lágbára jù. àwọn méjèèjì ló lágbára but iṣẹ́ wọn yàtọ̀. kí ni iṣẹ́ Èṣù. ẹ̀gbọ́n ni wọ́n ní Èṣù ọlà òlú ògiri òkò abániwàrà bá ò rí dá. abániwọ́ràn tá a rí dá. ọ̀hún kì í ṣe abániwá ọ̀ràn. táwọn pè lọ́rọ̀ mọ́ ara. ara béèyàn ò bá rí ara dá Èṣù á bá wá ara. oríṣiríṣi ara ní bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni oríṣiríṣi ara so iṣẹ́ Èṣù ó yàtọ̀ iṣẹ́ Ayélálà báyẹn ó ń ṣẹ́gun ọ̀tá nǹkan tó pamọ́ á fi síta nǹkan tá ò rí á fi síta but Èṣù béèyàn bá wà nínú ìṣòro tọrọ ẹ bá díjú tí ò bá rí bí wọn ní kó lọ fún Èṣù ní akọ ẹran kan kó lọ bọ́ Èṣù so that a lè rí way out a lè rí ọ̀nà àbáyọ sí ìṣòro ẹ̀ ẹlòmíín wà ó lè jẹ́ ọkùnrin ló yẹ kó ràn án lọ́wọ́ ọkùnrin ò ní ràn án lọ́wọ́ wọn kó lọ fún Èṣù ní akọ ẹran tó bá fún Èṣù lákọ ẹran ọkùnrin yà á dìde àwa ṣàn án lọ́wọ́ fún so iṣẹ́ olúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ọ̀dà tẹ bá wà wò babaláwo Awóyẹmí àwọn pásítọ̀ kan gan tiẹ̀ máa gbé Ayélálà sẹ́yìn kùlé ṣé kò mí ìpínyàn kéèyàn jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò ní kọ́ mọ́ l'Ayélálà. ó lágbára question yìí lágbára. bíi ti báwo ó níbi tí mo lọ mi ò sọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tán wà l'Ọ́ṣun tán wà l'Ékòó tán wà l'Ógùn state tán wà n'Íbàdàn mo wá sí apá ìpínlẹ̀ Oǹdó níbà ní pàápàá jùlọ ilẹ̀ Ẹ̀kálẹ̀. ẹ mọ̀ k'Olúwa dáríjì wá àwọn iṣẹ́ kan wà téèyàn bá ṣe gẹ́gẹ́ bí ìránṣẹ́ ó yẹ kó ní backup. bí báwo. ẹni tí o sóde o fẹ́ tu ẹni tí àjẹ́ǹdè o fẹ́ tu ó yẹ kó ní backup tó bá ṣe tán ibi tí wàá lọ tí wàá jábọ̀ sí. ó kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbálá ayé níbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora inú mi dùn ọkàn mi sì balẹ̀ torí ó tó ọjọ́ mẹ́ta tí mo ti gbé ọba Awóyẹmí lájàgbà tí mo ti gbé wọn wá sórí ètò mi kí ló dẹ̀ fà á ṣe mọ̀ pé káàkiri níṣẹ́ tiwọn náà káàkiri náà níṣẹ́ tiwa náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ ọba Awóyẹmí wọ́n mọ̀ pé awóore ni ẹnìkan tiẹ̀ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà mi ò ní dárúkọ rẹ̀ lórí ètò wọ́n pè mí wọ́n ní kí n kí yín pé ẹ ṣé àwọn o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń pè mí lórí ọ̀rọ̀ Awóyẹmí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ máa ń pè mí lórí ọ̀rọ̀ Ayélálà pé kí náà ń pè l'Ayélálà kí ni wọ́n ń pè lólúwẹ̀rí mo wá ní mi ò ní lè ṣàlàyé tó ọba Awóyẹmí torí wípé a kì í ní òòṣà ńlé ká mọ̀mọ̀ bá ṣe é tù torí ìdí èyí mo ṣe ń fàsìkò yìí kí gbogbo wa níbikíbi tá a bá wà wípé a mọ̀mọ̀ ṣe
yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè. Ọba Awóyẹmí ẹ bá ń kí gbogbo ọmọ Yorùbá tó wà ní Nàìjíríà àtàwọn tó wà lókèèrè ẹ bá ń kí gbogbo wọn. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Dùn TV àti ti Ọba Awóyẹmí. Mo kí yín wípé àpọ̀jọ méjì ọjọ́ mẹ́ta àbọ̀rọ̀ àbọ̀yè bọ́ ṣiṣẹ́ nílé àwọ̀ babaláwo Awóyẹmí Ọba Awóyẹmí. Mo jẹ́ yín nìjẹ́ àwọn èèyàn ń pè mí lórí ọ̀rọ̀ Ayélálá. Ẹ dúró, ṣé àwọn àkálẹ̀ nìkan láyélálá máa ṣiṣẹ́ fún ni àbí gbogbo èèyàn? Ẹ ṣé olóòtú, gbogbo àgbáyé pátá ní Ayélálá ń ṣiṣẹ́ fún. Ẹ làbárè ẹ ṣàlàyé fún wa. Ìdí ni pé kì í ṣe ìmọ̀lẹ̀ kan tó wà fún orílẹ̀-èdè kan tàbí ẹ̀yà kan, ó wà fún gbogbo àgbáláyé, but níbi tó ti ṣẹ̀ wá ìkálẹ̀ ni. Ìkálẹ̀, Ìlàjẹ. Ok, wọ́n ṣe náà ní Ìlàjẹ. Ìlàjẹ gan ni Ayélálá ti ṣẹ̀ wá tó fi dé ilẹ̀ Ìkálẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn, ṣùgbọ́n gbogbo àgbáláyé ló ń jàǹfààní. Ọ̀dà nǹkan tó wá ṣẹlẹ̀ rèé, bóyá wọ́n jí mọ́tò ẹnìkan lọ ń sìn, mo fẹ́ jẹ́ kí ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ni, tàbí wọ́n gbé nǹkan ẹnìkan lọ tó lè wàá lọ Ayélálá sí kìíní yẹn. Dáadáa bí bò ó. Dáadáa ọ̀rọ̀ tó bá ti rú yàn lójú téèyàn ọmọ bíi àáṣá bá téèyàn ọmọ bíi àáṣáyà èèyàn á lọ sábà Ayélálá. Ayélálá nǹkan bá ló ṣẹlẹ̀ sí mi, bá mi ṣe àwárí ẹ̀, ràn mí lọ́wọ́. So ìgbà tí result bá máa jáde gan nígbà míì ó tún máa ń ba ẹni tó ní nǹkan yẹn á tún bá lẹ́rù pé mi ò mọ̀ rán ẹ tó bó o ṣe jẹ́ yìí. Tó ti ṣẹlẹ̀ rí. Ó ti ṣẹlẹ̀ rí. Bí báwo? A rí ibi tí owó ti sọnù, owó tó sọnù yẹn ò ju 50,000 lọ, but wọ́n kìlọ̀ kò sẹ́ni tó jẹ́wọ́. Ìgbà tó wá sábà Ayélálá níbi tá ké bá Ayélálá, ìgbà tí Ayélálá fẹ́ dìde, ó dìde ní ilé ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, ó dìde látọ̀dọ̀ ìyàwó ẹni tí wàhálà yẹn ti ṣẹlẹ̀. Tó pé ìgbà tó mú owó yẹn wọ́n tún lọ fi ra nǹkan fún jẹ, wọ́n fi ra nǹkan fún ìyàwó ẹni tí owó ẹ̀ sọnù, ó tún jẹ ẹnu ẹ̀, àwọn ọmọ ẹ̀ wọ́n tún jẹ ẹnu ẹ̀. Bí kéèyàn jáde báyìí kó ra nǹkan ìpanu wá kó jẹ ẹnu ẹ̀ kó tún fún àwọn ọmọ, bí wàhálà ṣe wọlé nìyẹn. So nígbà táwa dẹ̀ lọ mọ́lẹ̀ bí a ní ibikíbi tó wò yẹn wà, àwọn tó ná gbogbo àwọn tó jẹun wọn kó da wàhálà sí ilé àti ọ̀nà, àwọn tó náwó yẹn ibi tó ná sí àwọn tó lò ó. So bí wàhálà ṣe dé. Ọ̀dà tá a bá wò dáadáa, ẹ má bínú Ọba Awóyẹmí, tí èèyàn bá wà nílùú òyìnbó tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹni yẹn, bóyá wọ́n jí nǹkan rẹ̀ lọ nílùú òyìnbó, ẹ lè lọ Ayélálá níbi táwa yìí, yóò dẹ̀ lọ bá ẹni yẹn nílùú òyìnbó. A lot of testimony. Bó Ayélálá ló ṣe go plane. A lot of testimony. Ayélálá spirit ni. Okay, spirit ni. A lot of testimony ti wáyé lórí kákélé sí Ayélálá, lórí ṣèbára ẹni tó ń jí mọ́tò ẹ̀ nílùú òyìnbó ta ṣiṣẹ́ ní Ayélálá níbí láàrin ọjọ́ 4-5 wọ́n ti rí, but wọn ẹnìyẹn gan ó lè máa gbọ́ mi lórí ètò orí ètò yín ló ti rí nọ́mbà mi. So ìgbà tó máa rí mọ́tò yẹn, àwọn ọlọ́pàá ti rí mọ́tò gbà, wọ́n wá gbé sí custody wọn. Wọn wá pe ẹnìyẹn pé wọ́n ti rí mọ́tò ẹ̀. Mọ́tò yẹn wá rí, wọ́n ní ó ní iye owó tó fi ṣọ́ mọ́tò yẹn. Ìgbà tó máa kó di tó bíi 2-3 months tí owó tó fi ṣọ́ mọ́tò ti di ńlá, wọ́n ṣẹ̀ wá pé mọ́tò tó sọnù lọ́jọ́ sí àti rí o, ọ̀dọ̀ wa ló wà, ó ti tó oṣù 2-3 lọ́dọ̀ wa. Wọ́n ṣẹ̀ wá fowó ńlá gbà. So bó ṣe jẹ́ nìyẹn. A lot of testimony ló ti ń ṣẹlẹ̀ bí Ayélálá yẹn náà lájẹ̀ ké bá. Ọ̀dà tá a bá wo Ayélálá yìí, ṣé èèyàn dúdú nìkan ló lè mú, ṣó lè mú èyìnbó náà? Tó bá ti jẹ́ ènìyàn tó ní omi lára, tó ní ẹ̀jẹ̀ lára, Ayélálá ṣiṣẹ́ fún. Àmọ́ ọ̀dà ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan, mo fẹ́ kí gbogbo àwọn èèyàn máa gbọ́. Ṣé rọ́ ni àbí tòótọ́? Ẹni ẹ̀yin tí ẹ jẹ́ olóòtú ẹ̀ gan, ẹni kọ̀dà yín mọ̀ ń gbà mí. Ayélálá ọ̀mẹ́ni tó ní bíi ti báwo. Béèyàn bá ti sí wàhálà dé nìyẹn. Bí ìbò lè ń ṣe sí ẹ̀yin tẹ́ ẹ ní nǹkan yín. Nǹkan tí ò yẹ kó jẹ tó bá jẹ́ nìdí ẹ̀, ó di wàhálà sílẹ̀. Kí làwọn nǹkan tí wọ́n ń jẹ́ ìdí Ayélálá? Ayélálá bá ní kó gba 50 naira tó bá gba 100 naira, ó ti sí nìyẹn. Iṣẹ́ mi wà, tá bá gbowó àwa la gbà, workmanship wa ni, àwa la gbowó àwa la ná, but o gbúdọ̀ involve orúkọ Ayélálá sí. O gbúdọ̀ involve ẹ̀ sí. O gbọ́dọ̀ fi àwọn yòókù Ayélálá kún. Okay. Ayélálá yàtọ̀ sí Èṣù. Ó yàtọ̀. Ó yàtọ̀ sí Ògún. Bẹ́ẹ̀ni. Ó yàtọ̀ sí Ṣàngó. Bẹ́ẹ̀ni. Ó yàtọ̀ sí gbogbo àwọn nǹkan ó yàtọ̀. Okay. Now òrìṣà tẹ́ pè lórìṣà Ayélálá, òrìṣà ńlá kan ni. Bẹ́ẹ̀ni. Ọ̀dà
tábá wá wò òrìṣà ayé lála tábá wá wò òrìṣà ayé lála látòkè tábá wá wò òrìṣà ayé lála látòkè tábá wò látòkè délẹ̀ ayé lálá. inú mi dùn ní gbogbo ilẹ̀ kálẹ̀ wọ́n fẹ́ẹ̀ mọ̀ sí babaláwo tí ò láyé lála ní kí ló dé. ìdí ni pé ìmọ̀lẹ̀ tó wà active ni. ok àwọn babaláwo tó kù wọ́n gbọ́ ìròyìn tọ̀dọ̀ mi pé ayélálá pa lágbájá o ayélálá ti dún dá lágbájá ní o àṣébà ayélálá ti tú o àwọn náà ń wá mèsì láti gbà kí business tàwọn náà lè boom. tó bá jẹ́ ìmọ̀lẹ̀ tó dense ni àwọn èèyàn ò ní máa gbà bọ̀ pé active ẹ̀ yẹn pé ó wà òkè yẹn kó ń ṣiṣẹ́ yẹn làwọn babaláwo ṣe ń gbà. òkè làwọn babaláwo ṣe ń gbà. bẹ́ẹ̀ ni. òkè inú ayélálá ẹ má bínú òrìṣà mi ò tó ọ gbèjà o mi ò dẹ̀ tó ọ bí o torí mo mọ̀ pé òrìṣà lágbára nínú ayélálá àti èṣù èwo ló lágbára jù. àwọn méjèèjì ló lágbára but iṣẹ́ wọn yàtọ̀. kí ni iṣẹ́ èṣù. ẹ̀gbọ́n ni wọ́n ní èṣù ọlà òlú ògiri òkò abániwàrà bá ò rí dá. abániwọ̀ràn tá a rí dá. ọ̀hún kì í ṣe abániwá ọ̀ràn. táwọn pè lọ́rọ̀ mọ́ ara. ara béèyàn ò bá rí ara dá èṣù á bá wá ara. oríṣiríṣi ara ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni oríṣiríṣi ara so iṣẹ́ èṣù ó yàtọ̀ iṣẹ́ ayélujára báyẹn ó ń ṣẹ́gun ọ̀tá nǹkan tó pamọ́ á fi síta nǹkan tá a rí á fi síta but èṣù béèyàn bá wà nínú ìṣòro tọrọ ẹ bá díjú tí ò bá rí bí wọn ní kó lọ fún èṣù ní akọ ẹran kan kó lọ bọ èṣù so that a lè rí way out a lè rí ọ̀nà àbáyọ sí ìṣòro ẹ̀ ẹlòmíín wà ó lè jẹ́ ọkùnrin ló yẹ kó ràn án lọ́wọ́ ọkùnrin ò ní ràn án lọ́wọ́ wọn kó lọ fún èṣù ní akọ ẹran tó bá fún èṣù lákọ ẹran ọkùnrin yà á dìde àwa ṣàn lọ́wọ́ fún so iṣẹ́ olúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ọ̀dà tẹ bá wà wò babaláwo Awóyẹmí àwọn pásítọ̀ kan gan tiẹ̀ máa gbé ayélálá sẹ́yìn kùlé ṣé kò mí kéèyàn jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run kò ní kọ́ mọ́ láyélálá. ó lágbára question yìí lágbára. bí ti báwo ó níbi tí mo lọ mi ò sọ̀rọ̀ àwọn ìrànṣẹ́ Ọlọ́run tán wà lọ́ṣun tán wà lẹ́kọ̀ọ́ tán wà lógùn state tán wà nìbàdàn mo wá sí apá ìpínlẹ̀ Ondo níbà ní pàápàá jùlọ ilẹ̀ ẹ̀kálẹ̀. ẹ mọ̀ kólú adáríjì wá àwọn iṣẹ́ kan wà téèyàn bá ṣe gẹ́gẹ́ bí ìránṣẹ́ ó yẹ kó ní backup. bí báwo. ẹni tí o sóde o fẹ́ tu ẹni tí àjẹ́ǹdè o fẹ́ tu ó yẹ kó ní backup tó bá ṣe tán ibi tí wàá lọ tí wàá jábọ̀ sí. iṣẹ́ tó sóde mo ti tu iṣẹ́ máa jẹ́ kó hun mi ò máa jẹ́ kó dùn sí mi lọ́rùn ríṣì tó fi ń ní nìyẹn ṣebí àwọn náà ló máa ń gba fá. àwọn dẹ̀ wà advisable kí àwọn pásítọ̀ nífá fún àtìlẹ́yìn iṣẹ́ wọn ni. ẹ dúró ṣé Jésù lè jẹ́ àtìlẹ́yìn. Jésù tá pèpèpèpè tí a tilẹ̀ gbọ́ voice ẹ̀ mọ́. bí ti báwo. ìrìn àjò Jésù ti jìnnà síbí. bí ti bò. ìrìn àjò Jésù ò súnmọ́ wa mọ́ Jésù ti lọ ìgbà tó ti wáyé táwọn èèyàn ti ṣe mistake tó ti pa tó kan tó ti lọ yẹn ìrìn àjò ẹ̀ ò sí lọ́dọ̀ ok ẹ lọ sí ìrìn àjò kan sí bóyá wọ́n pa ọ̀tá yín Ọlọ́run wá yọ yín ẹ survive ẹ tún máa padà síbẹ̀ ni. ẹ ní lọ so Jésù ti wá àwọn èèyàn ti fojú ẹ̀ hàn èèmà ó ti lọ tiẹ̀. ok ṣé ẹ nígbàgbọ́ nínú Jésù. kí ló dé mo nígbàgbọ́ nínú ẹ̀ but tẹ́nù tá a wà yìí kì í ṣe tẹ́nù Jésù mọ́ tẹ́nù èṣù. bíi ti bò. èṣù ló nílé ayé ṣebí ọ̀run lè sún wà tẹ́lẹ̀ ṣebí wọ́n ní Bíbélì náà sọ ó ní Olódùmarè ló lè wá sínú ayé nínú ìwé ìfihàn. ó ní ogun sì bẹ ní ọ̀run ó ní dragoni àtàwọn áńgẹ́lì ó ní wọ́n jagun ó ní wọ́n wá lé èṣù wọn lè sọ̀kalẹ̀ wá sínú ayé ṣebí ìwé ìfihàn náà ló ti ṣẹlẹ̀. èṣù ti ṣe dragoni. wọ́n ti lè ṣe ọ̀dọ̀ wa ń bí so èṣù ló láyé bóyá Jésù ló lọ́run mi ò mọ̀ but àwa tá wà ń bí èṣù ló kàn tó láyé. ọ̀dà tá a wá wò dáadáa kí ni ọ̀rọ̀ tẹ̀ sọ yìí torí gbogbo àgbáyé fẹ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ kan ó dẹ̀ kẹ́kọ̀ọ́ lára ẹ̀ tí tèmi ni pé tèmi béèrè títí yín ni pé kẹ́ ẹ dá mi lóhùn tá a bá wò dáadáa ọmọ Ọlọ́run gidi sì wà tó ń porúkọ Jésù tó sì ń dáhùn. That is 2%. bíi ti báwo. out of 100 a máa rí just 2 or 3. bíi ti báwo. ìdí ni pé Ọlọ́run ti ká lára Bíbélì sọ pé ó ní Ọlọ́run sọ pé inú ń bàjẹ́ pé òun dá ọmọ ènìyàn. ó wà ní Bíbélì. so àwa èèyàn ti yarí mọ́ Ọlọ́run lọ́wọ́ àgbọ́tọ̀ Ọlọ́run mọ̀ kò sẹ́ni tó sọ pé òun gbóhùn Ọlọ́run pé Ọlọ́run bá sọ gbogbo wọn fèkì ni wọ́n wà kan jẹ́ ni. ẹ dúró ẹ má jẹ́ ká ṣe kínní ìgbésí ra wọn. fèkì ni gbogbo wọn aláwọ̀ dé. ẹ dúró èèyàn ò lè gbóhùn Ọlọ́run. wọn ò lè gbọ́ mọ́.
wọn ò lè gbọ́ anything mọ́. ọ̀dà àwọn tí wọ́n wá ń sọ wípé Olúwa sọ wípé ńkọ́. They are telling lies. bíi ti bò. Ẹni tó bá sọ pé Olúwa sọ wípé kó ríran fún mi, kó gbàdúrà, kó ríran fún mi, kó sọ nǹkan tó ń ṣẹlẹ̀ láyé mi fún mi. They are fakes. àwọn tó sì lè sọ wà. Kò sí, wọ́n parọ́. Wọ́n parọ́ sẹ́ẹ̀. But it's just a way of putting food on our tables. láti jẹun. Olúwa sọ wípé níbo sọ́lọ́run ní tẹlifóònù àbò ní fóònù bá Ọlọ́run tọ́lọ́run fi sọ wípé how do you know that God is talking to you? bọ́bẹ̀ ṣe ń sọ̀rọ̀ ìtọ́pọ̀lọpọ̀ bá ń gbọ́bẹ̀ ṣe ń sọ̀rọ̀ wọ́n á máa yín mú pé people will be contradicting náà ìyẹn ò ní mí ìyẹn ò ní mí nì kọ́ máa ṣe ojú wọn máa tó là ojú wọn máa tó là wọ́n gbàdúrà Jésù ṣe àmọye ọdún tó ti pa pé Jésù bọ̀ ṣé kò yẹ kí Jésù ti dé? Jésù wá mọ́ ẹni tó bá ti kú tiẹ̀ tán nìyẹn. Jésù ẹ̀ ti dé nù. Ó dé nìyẹn pé Jésù ń padà bọ̀ Jésù kan ti já pa Jésù ti fi wá sílẹ̀ Jésù ti fi wá sílẹ̀ ká máa ṣe tó bá wùn wá. ọ̀dà tá a bá wà wò dáadáa kí wàá lẹ̀sìn wa nílẹ̀ Yorùbá. ẹ̀sìn wa ni àṣà wa ni. nta gbé dání nta ìra gbé dání. jẹjẹjẹjẹjẹjẹ ó ní àlàáfíà nínú. Ilé tá a bá ti gbọ́ àbọ̀rọ̀ àbọ̀yè mo fi Ọlọ́run bá ṣe búra ilé àlàáfíà ni. ilé tẹ́ bá ti wá gbé ẹ̀jẹ̀ Jésù nǹkan. ẹ̀jẹ̀ Jésù wo nìyẹn? ẹ̀jẹ̀ Jésù tá a ti pa ẹwọ for thousands of a year ago. ẹ̀jẹ̀ Jésù wo nìyẹn? ẹ̀jẹ̀ Jésù tó ń pè gan látọjọ́ tó bá jẹ́ if truly pé wọ́n exist ni ó yẹ kẹ̀jẹ̀ yẹn gan ti gbẹ. ẹ̀jẹ̀ Jésù ò lè gbẹ. Mọye tó ibi tó dín pẹ̀jẹ̀ Jésù ni wọ́n parọ́ jọ wọ́n parọ́. Jésù náà ṣèbí inú ayé náà ló ti bí. Ṣèbí inú ayé náà ti bí. So Jésù ti wá ó ti lọ tiẹ̀. Ká máa bọ àwọn òòṣà wa nílẹ̀ Yorùbá ká gbé ìṣẹ̀ṣe wa lárugẹ ká fi Christianity sílẹ̀ kán padà síbi tó ti wá àwọn Muslim kán padà síbi tó ti wá ilẹ̀ Yorùbá ilẹ̀ ẹlẹ́bọ ni and I'm very proud of myself ẹlẹ́bọ ni mí. Last breed ẹlẹ́bọ ni mí mò ń ṣẹbọ ẹ wá lọ dédé èso ẹ dédé òpẹ dé ojú Olúwẹrí ẹlẹ́bọ là wá I'm very proud of that. pé wọ́n lè pè ní lẹ́lẹ́bọ ṣé mi náà lè pè ní lẹ́lẹ́bọ. ẹlẹ́bọ ni mí. ẹlẹ́bọ. mo jẹ́. tẹ́ bá wò dáadáa ewé wà egbò sì wà agbára wo ni Ọlọ́run fún yín tẹ́ fi ń wo àwọn tó bá ní stroke. Ìjìnlẹ̀ ni àti pé kíkọ́ ni mímọ̀. kíkọ́ ni mímọ̀. mo gbé ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́dàmí kan iṣẹ́ ẹ̀ nìyẹn. iṣẹ́ yẹn ni. iṣẹ́ special area of specialization ẹ̀ nìyẹn so ibẹ̀ ni mo ti máa gbogbo àwọn iṣẹ́ yẹn bí stroke bá ṣe èèyàn bóyá ọwọ́ èèyàn kú bóyá ẹsẹ̀ èèyàn kú bóyá ọwọ́ yẹn ń gbọ̀n pajápajá something like that tá a bá lo ọṣẹ mi tó bá jẹ́ mi mo ṣe gbà àti mọ́ èyí tá a máa dọ̀tí sí téèyàn máa mú àgbàgbé nǹkan ọlọ́ni àbí ara èèyàn wúwo ó ní tóun bá jí làárọ̀ àti kóun dìde gbogbo wa atẹ́gùn ní iṣẹ́ stroke ni tó bá wẹ ọṣẹ ọlọ́ni. a lọ tá a bá wà wò dáadáa kí ni tendency kìíní yẹn tendency tí mò ń sọ rèé mo fẹ́ kó yé wa lẹ́nu ẹni tí ó bá lágbára àti da hot sí nǹkan ṣó lè dá sẹ́wọ̀n hop sí. kò ṣeé ṣe o. bíi ti bá wò. ìdí ni pé ọtí la fi ń lò but àwọn area kan wà tó yẹ pé téèyàn bá lè lo ọtí due to health issue á lo àdín àdín àyàn á dà sínú ẹ̀ a máa bù ú sí síbí a máa mú but ọṣẹ yẹn compulsory ni but téèyàn bá fẹ́ wẹ ọṣẹ ẹ̀ kò gbọ́dọ̀ wẹ̀ níbi tó ti máa rí shadow ẹ̀ ibi tó ti máa rí òjijì. no ibi kò gbọ́dọ̀ wẹ̀ níbi tí ìmọ́lẹ̀ náà bá wà. so that a lè rí òjijì náà kọ́pa òkùnkùn kọ́pa náà sínú òkùnkùn. bóyá kéèyàn wẹ̀ kí òòrùn tó jáde àbí tí ọjọ́ bá ti rọ̀ èèyàn gbọ́dọ̀ wẹ̀ ọṣẹ atẹ́gùn kó máa wo òjijì. atẹ́gùn yẹn náà ń pè ní stroke tẹ́ bá wà wò dáadáa yóò ti tó èèyàn mélòó ṣé n pé mi ò sí níbẹ̀ yóò ti tó èèyàn mélòó tí ẹ ti fi ọṣẹ yẹn wòsàn tẹ́ ti fi tọ́jú. àwọn tó ń rà á lọ́wọ́ wa mọ̀ àwọn tá à ń ṣe fún ààrẹ ni stroke bó ṣe wà yóò máa da èèyàn lórí rú tó yẹ pé èèyàn rún mand. bẹ́ẹ̀ni. àmọye ni ta ti ṣe ń bì tára ẹ ti yá. tára ẹ ti yá. láti Èkó náà ti gbé wá. so àwọn tó ń ra ọṣẹ yẹn mà àwọn tó ń ra ti oníhọ̀ tiẹ̀ àwọn tó ra tẹ àdín ẹ̀ gbogbo wọn ló mà so nǹkan tèbù ni iṣẹ́ tá à ń ṣe ni a lọ kọ́ ni. ṣùgbọ́n mo gbọ́ kinní kan
mo fẹ́ jẹ́ kẹ́ ẹ dáhùn pé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní lílẹ̀ kálẹ̀ wọ́n láwọn náà máa ń rán stroke jáde ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. irọ́ ni. torí wọ́n ní pé kíní kan ní èmi nálẹ̀. ó ní ìlú tó ti ń bọ́ wọ́n ń bọ́ lọ́ọ̀mì wọ́n ń bọ́ làjàgbà wọ́n ń bọ́ níjọ̀sùn so ìlú tó ti ń bọ̀ yẹn òun ni ìmàlẹ̀ generally tí gbogbo ìlú pé sìn ìgbòòrò ló wà so tí ó bá affect àwọn èèyàn ń gbòòrò tó bá gbé wọn wá sọ́dọ̀ àwa bí ká wá tọ́jú wọn ó nìkan tá a máa gbà tá a kọ́ lọ máa fún àwọn tó ń ṣiṣẹ́ yẹn ní ìlú tó máa fi ṣàdúrà. ok nílẹ̀ kálẹ̀. nílẹ̀ kálẹ̀. torí mo béèrè kinní kan wọ́n ní stroke ò kì í sábà mú ọmọ àkálẹ̀ kí lẹ gbọ́ sọ̀rọ̀. ó mú wọn but the way tó fi mú wọn ò tó ti outside. pé ti báwo. ìdí ni pé ọdọọdún la máa ń ṣorú ẹ̀ níbí ọdọọdún la máa ń ṣọdún ẹ̀ níbí so èèyàn á lọ bẹ̀ á gbàdúrà èèyàn á gbọ́n ara ẹ̀ so but àwọn tó wà ní gbòòrò tí wọ́n mọ̀ kankan ń pa ẹ̀ ṣe olóòótọ́ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín nǹkan tó máa ń kọ̀ sí stroke number 1 stress number 2 kéèyàn ó kúrò ní ọ́fíìsì ẹ nínú AC ó wọnú mọ́tò AC ó wọnú ilé AC ó fẹ́ mu ọtí tútù àwọn kan tó máa ń kọ̀ sí ẹ nìyẹn o kì í ṣe gbogbo àwọn tí stroke bá ṣẹlẹ̀ sí òun ni ló jẹ́ pé àṣàsí ayé o kì í ṣe gbogbo làṣàsí ayé o ìmí wà àìní rest of mind ìmí wà ó kúrò nínú mọ́tò tútù ọ́fíìsì tútù inú ilé ẹ tútù gbogbo nǹkan ẹ tútù kò sí ìgbà tó mọ nǹkan tó hot so kíní yìí ò fẹ́ anybody tó bá ti ní ìpèníjà pajápajá lọ́wọ́ tàbí lẹ́sẹ̀ stroke ti ń farahàn nìyẹn kó tètè wá ká ṣe ọṣẹ fún àdín àti tọlọ́tí ẹ̀ kó máa mú kó lè kí ọ ẹ̀ tẹ́nìyàn bá ń lò pé bí ọkàn ṣẹlẹ̀ ni kó máa lọ́nà kẹ́nìyàn dáhùn kò jẹ́ sẹ́ni sí stroke bá ti knock down tọ́gbìn bá jiná kò lè bá àwọ̀jọ́. kò lè bá àwọ̀jọ́ wọ́n bẹ́tà kó tètè máa sáré. kó tètè máa sáré and prevention is better than cure. ó tún ní nǹkan tá a máa ń ṣe tá a fi ń prevent yẹ. bí àwọn nǹkan wò. ìyẹn iṣẹ́ wa náà ní ẹbu ni a máa ń da sí ara gbogbo joint ara oríkèéríkèé ara la máa sin sí. ṣùgbọ́n tẹ́ bá wo stroke yẹn ẹ má bínú ẹ jẹ́ ká gbé mo fẹ́ ká gbé ọgbọ́n ìwé wọ̀ ìwé tí mo fẹ́ ká gbé wọ̀ inú mi dùn àwòtọ́ lẹ́yìn náà fẹ́ máa ń sọ̀rọ̀ òun ni wípé ṣé kìí ṣe tẹ́ndẹ̀sì tí BP bá high jù ló ń kọ̀ sí stroke. òótọ́ ni previous explanation mi ó ní ẹni tí ò bá rest dáadáa tí ò bá máa rọrùn sùn gan tó tí ò rest ẹni tí ò rest BP high àárọ̀ iṣẹ́ ni ọ̀sán iṣẹ́ alẹ́ iṣẹ́ ni gbogbo ìgbà iṣẹ́ ni BP high tí BP bá ti high ó result sí stroke nìyẹn. inú mi dùn mo kí wa níbikíbi tá a bá wà á mọ̀ ṣe yóò mọ̀ dùn mọ́ wa ẹ ṣé tẹ̀ ń bá wa wo ìkànnì wa o Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi o.